ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́lẹ̀ láǹfààní àti gbádùn wa síwájú sí àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Gomina Lucky Ayédàtiwa ó kéde ọjọ́ mẹ́ta láti fi ṣèdárò ikú Akérédolú. Ojú òpó ìwé ìròyìn Daily Post àti ìwé ìròyìn The Punch níbẹ̀ ni wọ́n kọ ìròyìn ọ̀hún sí. Inú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ ìlàtìrìlẹ̀ ètò ni àjọ elétò ìdìbò lẹ́wà ti pa á láṣẹ o fáwọn olùdarí mẹ́rin inú àjọ náà láti lọ fẹ̀yìntì lọ́ranyàn. Kí ló fà á? Ẹ ó gbọ́ láàárọ̀ yìí. Àwọn ènìyàn mẹ́rin ló farapa o lásìkò tí ilé epo kan tó gbiná ní ìpínlẹ̀ Èkó. Ìwé ìròyìn Leadership ń ló gbé síta. Ṣèkáráwú ló ti lọ bá gómìnà Yusuf àti Gowuna ló ti bá wọn sọ̀rọ̀ lórí ìdájọ́ ilé-ẹjọ́ gíga kan o eléyìí tó wà tí wọ́n máa gbé kalẹ̀ láìpẹ́ yìí. Ẹ ó gbọ́ láàárọ̀ yìí. Lójú òpó ìwé ìròyìn Daily Post bákan náà ìjọba ìpínlẹ̀ Rivers òun náà ni wọ́n fòfin de lílọ bíbọ̀ ọkọ̀ lágbègbè tí wọ́n ti ń ṣe ọdún Calabar ìyẹn Calabar Carnival. Ojú òpó ìwé ìròyìn Daily Post ni mo ti rí ìròyìn náà kà. Àjọ kan ni wọ́n ti rọ àwọn ọ̀dọ́ nílẹ̀ Ìgbò pé ẹ dákun o ẹ ṣọ́ra fún oògùn olóró lílò. Ó wà nínú ìwé ìròyìn New Telegraph. Ìgbìmọ̀ tó ń ṣe ìwádìí nípa Godwin Emefiele òun náà ni wọ́n kọ̀yìn sí ìbéèrè Túndé Lẹ́mọ̀ àti àwọn ẹlòmíràn nípa ìwádìí tí wọ́n ń ṣe. Ìwé ìròyìn The Nation olóògbé síta. Ẹ jẹ́ ká mú ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti jáde lójúmọ́ àárọ̀ yìí tààrà ká bẹ̀rẹ̀ látinú ìwé ìròyìn Vanguard eléyìí sọ pé Tinubu ló jẹ́ pé ọkàn ó balẹ̀ lórí ìpànìyàn tó ṣẹlẹ̀ ní Plateau. Shettima ló wíbẹ̀ o igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima ló ti sọ fún àwọn èèyàn tó jẹ́ pé orí kó yọ níbi ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n lọ ṣe ní agbègbè Bokos nípínlẹ̀ Plateau pé ìjọba àpapọ̀ kò ní jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kó sọ wọ́n di èèyàn jákujàku láwùjọ o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún níjọba máa mú tọ́dẹ̀ máa fojú wọn winá òfin. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ igbákejì ààrẹ Nàìjíríà ó ní ààrẹ Bọ́lá Tinubu ló jẹ́ pé ọkọ̀ ó balẹ̀ bó ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ní Plateau yìí tó dẹ̀ sọ pé ní abẹ́ ìṣàkóso òun ò ní lajúlẹ̀ kọ́dẹ̀ bà Nàìjíríà jẹ́. Igbákejì ààrẹ Nàìjíríà ló sọ̀rọ̀ yìí lánàá lákòókò tó ṣe ìrìn àjò àbẹ̀wò lọ sọ́dọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n fara kááṣá inú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n kó gbogbo wọn sí pápá ìṣeré kan eléyìí tó wà ní Bokos. Ó ní ààrẹ Tinubu ló jẹ́ pé bó ti gbọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún inú ẹ̀ ò dùn rárá o tó sọ pé gbogbo tó bá gbà ló wà fún un láti rí pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ mọ́ lábẹ́ ìṣàkóso tòun. Ẹ lọ kà á inú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. Nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ ní bákan náà wọ́n ní lẹ́yìn ọjọ́ mélòó kan kéètò ìṣúná ọdún 2024 kó bẹ̀rẹ̀ lóní pẹrẹwu. Wọ́n ní ìrètí ti bẹ̀rẹ̀ sínú wà fún ìjọba àpapọ̀ pẹ̀lú bí owó epo bó ṣe gbó lórí lọ́jà pẹ̀lú bí wọ́n ti ń ta bárẹ̀lì epo kan ní dọ́là $1.81 $81.11 náà ni wọ́n ń ta bárẹ̀lì kan dípò $78 eléyìí tí wọ́n gbé bárẹ̀lì epo kan lé nínú ètò ìṣúná ọdún 2024. Ìwé ìròyìn Vanguard òun ló jábọ̀ rẹ̀ wípé ètò ìṣúná ọdún 2024 eléyìí tó owó rẹ̀ tó tírílíọ̀nù mẹ́rìndínlọ́gbọ̀n náírà 26 trillion naira òun ló jẹ́ pé ohun tí wọ́n gbélé lórí ni bárẹ̀lì epo dọ́là $17.díẹ̀ $77.96 ọ̀nà ni wọ́n gbé ètò ìṣúná ọ̀hún lé gẹ́gẹ́ bí àjọ tó ń ṣàmútọ̀rọ̀ epo petro lórílẹ̀‐èdè Nàìjíríà bó ṣe ṣàlàyé ní NUPRC. Wọ́n sọ di mímọ̀ yìí pé ètò ìṣúná ọdún 2024 òun ló ṣeé ṣe kó rí àǹfààní pẹ̀lú ìrètí ọ̀tun gbà nípasẹ̀ owó epo eléyìí tó gbówó lórí lọ́jà. Ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ ní níbẹ̀ mo ti ròyìn náà kà. Lójú òpó ìròyìn Daily Post tó jáde láàárọ̀ ìnìròyìn ilé ìwà tó ní Buhari ló máa léwájú ìpolongo gbígbógun ti lílo oògùn olóró ní Katsina gẹ́gẹ́ bá ti níròyìn yẹn kà lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ yìí. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà Muhammadu Buhari òun ló máa léwájú ètò ìfikùnlukù kan tó jẹ́ alákọ̀ọ́kọ́ ọrú ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ láti fi wá ìyànjú sí ọ̀rọ̀ lílo oògùn olóró tó wà láàrin àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Katsina. Gẹ́gẹ́ bá ti gbọ́ agbópẹ́ ètò òun náà ni wọ́n ṣe o láti lè rí pé wọ́n la àwọn ọ̀dọ́ lọ́yẹ̀ lórí ewu tó wà nínú lílo oògùn olóró táwọn ìgbìmọ̀ kan tó jẹ́ ìgbìmọ̀ onífikùnlukùn ní ìpínlẹ̀ Katsina tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ inú àpèjọ àwọn oníròyìn kan tí wọ́n ṣe lánàá. Ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ àpérò ọ̀hún Alhaji Aminu Damusa òun náà ló sọ pé kì í kàn ṣe àpérò lásán ó jẹ́ àpérò ìtanijí eléyìí tó jẹ́ wọ́n fi ń pè fún ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀ láti fi wá ọjọ́ iwájú tó dáa fáwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀
nípínlẹ̀ Katsina ọ̀jọ̀gbọ́n kan yẹ ọ̀jọ̀gbọ́n Usman Bugaji òun náà ló sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa kójọ láti sọ̀rọ̀ mbẹ̀ òun ló jẹ́ àwọn èèyàn tó yẹ pé wọ́n ní ìmọ̀ nípa ipò oògùn àti ohun tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àwùjọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló máa darapọ̀ mọ́ wọn láti fi kùlùkùn àti fi ọ̀rọ̀ jómi tó rọ̀rọ̀ níbi ètò ọ̀hún lára wọn láti rí dókítà Asman Abdulkadir àtẹnìkan tó jẹ́ apàṣẹ ikọ̀ NDLEA nípínlẹ̀ Kaduna pẹ̀lú olùdámọ̀ràn lùsí gómìnà ìpínlẹ̀ Kaduna ìpínlẹ̀ Katsina lórí lílo oògùn olóró àti gbogbo ewu tó wà nínú ẹ̀ ẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́ ní ojú òpóròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí. ẹ jáde ka ìpolówó ọjà wa ká lọ polówó ọjà bá bá padà dé ti fún tẹ̀dọ̀ ròyìn yóò máa tẹ̀ síwájú. káàbọ̀ padà yẹn èèyàn wa bó ti jáde lójúmọ́ àárọ̀ yìí. nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ ní lánàá ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló tún fi àrídájú hàn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ọwọ́ tó ṣeé ṣe ìjọba tó da òun náà ní orílẹ̀-èdè Nàìjíríà wà pẹ̀lú bí òun àti ikọ̀ òun wọ́n ṣe ń ṣiṣẹ́ takuntakun láti dájú pé àyípadà òtún dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló sọ̀rọ̀ lánàá nílé ìjọba tó wà ní Marina ní ìpínlẹ̀ Èkó níbi tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó ti gbàlejò rẹ̀ ó ṣe àpèjúwe iṣẹ́ tó ń bẹ níwájú rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tó le púpọ̀ pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe rán àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí pé ètò ìṣèjọba òun ló nílò àjọṣepọ̀ gbogbo ènìyàn ó ní kì í ṣe iṣẹ́ èèyàn kan o ṣùgbọ́n àjọṣe torí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló tún ọ̀rọ̀ àwọn ìjọba ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ láti gbájúmọ́ ètò ààbò àti ètò ẹ̀kọ́ lójú ọ̀nà àti gbógun ti ìṣẹ́ òun òṣè àti ìwà ọ̀daràn láwùjọ wa níbẹ̀ ló ti ṣe ìdámọ̀ ìnira léyìí tó ń kojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ pẹ̀lú bó ṣe sọ dúnmọ̀ pé láìpẹ́ láì jìnnà dídùn lọ́sàn yóò sọ fún ọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló tún wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí pé àsìkò tá a wà yìí ìpèníjà àti orílẹ̀-èdè Nàìjíríà ń kojú òun ló dàbí olóyún eléyìí tó fẹ́ bímọ tó sì jẹ́ pé bó bá bímọ tán ara yóò tú tí ìdùnnú yóò sì gbanú mọ̀lẹ́bí tí ọmọ tuntun ti jáde kan ó sọ dúnmọ̀ pé àwọn yóò ṣiṣẹ́ takuntakun láti fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ètò ọrọ̀ ajé tó dáa àti ọjọ́ iwájú rere lórílẹ̀-èdè Nàìjíríà bákan náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ṣàìṣe ìdárò lẹ́yìn gómìnà Rotimi Akeredolu lè tó dolóògbé àti ẹnìkan tó ìgbà kan rí jẹ́ agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa Gani Namba tó sì gbàdúrà sí Ọlọ́run ọba kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere ìwé ìròyìn The Nation tó jáde lójúmọ́ òní níbẹ̀ mùsíròyìn náà kà. lójú òpó ìròyìn Daily Post tó jáde láàárọ̀ ìlàtìrẹ ilé tí Tinubu ti sọ̀rọ̀ tó ní à ń ṣe àtúntò Nàìjíríà fún ìlọsíwájú gbogbo wa ni o gẹ́gẹ́ bá a ti rí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló sọ pé ìṣèjọba tóun ò ní dúró láti rí i pé wọ́n ṣe àtúntò gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà o ká lè gbé ọ̀pọ̀ àǹfààní jáde fáwọn ọ̀dọ́ tó máa jẹ́ kí wọ́n ó lè kópa inú ìṣèjọba rẹ̀ àti ìgbé ètò ọrọ̀ ajé Nàìjíríà sókè dáadáa sí i Tinubu ló sọ̀rọ̀ yìí ilé ìjọba tó wà ní Marina nípínlẹ̀ Èkó ìyẹn lánàá lákòókò ìpàdé inú gbọ̀ngàn kan tó ṣe pẹ̀lú àwọn lọ́balọ́ba àti àwọn alága ìjọba àbílẹ̀ onídàgbàsókè àtàwọn alága àbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú àwọn tó dipò òṣèlú mú ní ìpínlẹ̀ Èkó ó ní ètò àtúntò Nàìjíríà lábẹ́ ìrètí ọ̀tun eléyìí tí ìṣèjọba tòun fẹ́ mú ṣe òun náà ní àwọn ṣe lákòókò yìí láti lè rí i pé orílẹ̀-èdè Nàìjíríà nǹkan rí bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí látàpá bí ọ̀rọ̀ gbogbo olùgbé Nàìjíríà pé ẹ dákun sùúrù àti fọwọ́sowọ́pọ̀ ìlà nílò kí gbogbo ètò tuntun tá a mú bọ̀ kó lè jẹ́ pé ó wá sí ìmúṣẹ ó ní ọ̀pọ̀lọpọ̀ kọ́lẹ́ máa bẹ̀rẹ̀ sí ní rí lẹ́ka tètò ọrọ̀ ajé tẹ́ máa fi mọ̀ pé ìjọba yìí ó múṣẹ́ ṣe ẹ dákun ẹ ṣe sùúrù pẹ̀lú wa o kẹ́sì fọwọ́sowọ́pọ̀ Nàìjíríà á tó dáa fún gbogbo wa Tinubu ló wí bẹ́ẹ̀ ẹ lọ kà á nínú ojú òpó Daily Post tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ ní ìjọba ìpínlẹ̀ Èkó lánàá òde yìí òun ló ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bó ṣe ṣe àgbékalẹ̀ ìpínlẹ̀ Èkó ọ̀tun àti ìpínlẹ̀ Èkó ìgbàlódé lásìkò tó jẹ gómìnà ní ìpínlẹ̀ Èkó yẹn láàrin ọdún 1999 sí ọdún 2007 gómìnà Babájídé Sanwó-Olú òun ló sọ dúnmọ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ ìṣàkóso òun náà ni wọ́n sì ń ṣiṣẹ́ o lórí àlàsílẹ̀ ètò ìṣèjọba ológun ọdún eléyìí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó Sanwó-Olú òun ló jẹ́ kílẹ̀ òdì mímọ́ o láàkó tó gbàlejò ààrẹ Bọ́lá Ahmed Tinubu
ilé ìjọba tó wà ní marina ní ìpínlẹ̀ èkó lánàá bákan náà ló dúpẹ́ lọ́wọ́ ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu látàrí bó ṣe gbà láti ṣojú ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà olóhùn dúpẹ́ lọ́wọ́ ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu látàrí ìwà aṣáájú rere tó wò tó sì ṣe àgbékalẹ̀ ìpínlẹ̀ èkó ọ̀tún eléyìí tí gbogbo ènìyàn jẹ́ àǹfààní rẹ̀ lásìkò tá a wà yìí níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ sọ wájú pé ìpínlẹ̀ èkó yóò tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ lórí àlàkalẹ̀ ológun ọdún fún ìtẹ̀síwájú ìpínlẹ̀ èkó èyí tó ṣe àgbékalẹ̀ rẹ̀ lásìkò tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ èkó ìwé ìròyìn the punch tó jáde lójúmọ́ òní níbẹ̀ mo ti ròyìn náà kà. nínú ìwé ìròyìn the nation tó jáde lójúmọ́ àárọ̀ ilé ìwà tó ní àjọ elétò ìdìbò lẹ́wà wọ́n ti pa á láṣẹ o fáwọn olùdarí mẹ́rin lápá bẹ̀ láti lọ fẹ̀yìntì lọ́rọ̀ yàn gẹ́gẹ́ bá a ti rí àjọ elétò ìdìbò lẹ́wà nàìjíríà inec ni wọ́n ti sọ fún mẹ́rin inú àwọn olùdarí wọn láti lọ fẹ̀yìntì lọ́rọ̀ yàn ní ìbámu pẹ̀lú ìlànà kan tó wà inú iṣẹ́ ìjọba yìí pé bẹ́ẹ̀ èèyàn bá ti lu ọdún mẹ́jọ nípò olùdarí ó gbọ́dọ̀ fipò sílẹ̀ ẹni tó jẹ́ alága ìyẹn fún ẹ̀ka tó ní sí ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ olùdìbò inú àjọ elétò ìdìbò lẹ́wà sam olùmẹ̀kùn ló sọ̀rọ̀ ẹni mímọ̀ lánàá inú àtẹ̀jáde kan gẹ́gẹ́ bá a ti gbọ́ ó ní lóòótọ́ wọn ò fi orúkọ àwọn tí ọ̀rọ̀ kan wọn ò forúkọ wọn síta o ó ní ṣùgbọ́n méjì inú wọn ni wọ́n jẹ́ ọ̀gá àti olùdarí ní àwọn ẹ̀ka gbogbo inú àjọ náà tó àti pàtàkì lórí iléeṣẹ́ àjọ ọ̀hún nílùú àbújá ó ní àwọn méjì tó kù ni wọ́n jẹ́ akọ̀wé lẹ́ka ètò ìdarí láwọn ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ní fúdí èyí kò sí ọ̀rọ̀ kankan eléyìí tó ní ṣe pẹ̀lú bóyá wọ́n ṣẹ̀ ní o àbí wọ́n ṣe nǹkan kan ó ní ohun tó ṣẹlẹ̀ ní pé ó ti wà ní ìlànà ìpé bí èèyàn bá ti wà gẹ́gẹ́ bí olùdarí iléeṣẹ́ ìjọba fún ọdún mẹ́jọ gbáko irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ fi ipò sílẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà tó yẹ pé àwọn sọ fún kí wọ́n fi iṣẹ́ sílẹ̀ látàrí ìlera wọn àwọn kan sì wà tó jẹ́ pé àkókò tí wọ́n lò ó ti tó ni o fúdí èyí àwọn mẹ́rin kan wà tó jẹ́ pé lọ́rọ̀ ọyàn àwọn kan nípa fún wọn ni kí wọ́n lọ fẹ̀yìntì torí pé bó ti wà inú ìlànà nìyẹn ẹ lọ kà á lójú òpó ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ ní bákan náà ilé ìfowópamọ́ àpapọ̀ lọ́wọ́ CBN ọ̀nà wọn ti fàídájú wọn wípé owó àwọn oníbàárà òun náà ni ó wà ní ìdáàbòbò tí kinní kan ò ní ṣe láwọn ilé ìfowópamọ́ gbogbo tó ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ ìdánilójú yìí ń ló wáyé lẹ́yìn ìgbà tí àbájáde kan tó gbé jáde ní pé ó ṣeé ṣe o kí ilé ìfowópamọ́ àpapọ̀ ẹlẹ́wà àti ìjọba àpapọ̀ kí wọ́n gba àwọn ilé ìfowópamọ́ kan ṣùgbọ́n ilé ìfowópamọ́ àpapọ̀ ra CBN nínú àtẹ̀jáde kan léè tí adelé ọ̀gá àgbà lẹ́ka tó ń ṣètò ìkànsíraẹni àti ìbáṣepọ̀ àwọn ará ìlú tó buwọ́lù yẹn arábìnrin Sede Alikama ó sọ dímọ̀ pé kò sóhun tó jọ wípé ìjọba àpapọ̀ àti ilé ìfowópamọ́ àpapọ̀ ẹlẹ́wà wọn yóò gbẹ́sẹ̀ lé àwọn ilé ìfowópamọ́ kan wọn ni fún ìdí èyí káwọn ọmọ nàìjíríà kí wọ́n tẹ̀síwájú láti máa lọ fowó wọn sílé ìfowópamọ́ tí kinní kan ò ní ṣe níbi tí wọ́n bá fi sí. bákan náà ilé ìfowópamọ́ àpapọ̀ ẹlẹ́wà sọ di mímọ̀ wípé àwọn lójúṣe láti ṣe nípa ṣíṣe àmútó àwọn ilé ìfowópamọ́ tó ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà. ìwé ìròyìn Vanguard láàárọ̀ òní òun ló gbèrò yọ̀hún síta. lójú òpó ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí láti rí ilé tí àjọ NAFDAC ti sọ o wípé ìgbésẹ̀ ti ń lọ lọ́wọ́ láti fòfin de gbogbo àwọn mílíìkì àti oúnjẹ ọmọdé eléyìí tó jẹ́ pé kò ní orúkọ tó dẹ̀ wà láwọn ọjà wa ní Nàìjíríà àjọ eléyìí tó ní sí ààbò lórí oúnjẹ àti oògùn lílò àti ìṣàkóso ẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí NAFDAC ni wọ́n sọ pé àwọn tó ti ń gbé ìgbésẹ̀ tó le láti lè rí pé àwọn tó ń fojú hàn nípa àwọn oúnjẹ ọmọdé àtàwọn mílíìkì kan tó wà lọ́jà tó dẹ̀ jẹ́ pé wọn ò lórúkọ òun náà làwọn máa kó kúrò ńlẹ̀ ẹni tó jẹ́ olùdarí àgbà fún àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ ló sọ̀rọ̀ di mímọ̀ níparí ètò ìfikùnlukù kan eléyìí tí wọ́n ṣe tó ní ṣe pẹ̀lú àwọn iléeṣẹ́ tó ń pèsè ohun jíjẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ibẹ̀ ló sọ ní mímọ̀ pé àwọn ti rí o láwọn ọjà wa ní Nàìjíríà àwọn mílíìkì kan àtàwọn oúnjẹ ọmọdé kan tó jẹ́ pé wọn ò ní orúkọ lára tí wọ́n dẹ̀ ń kó sọ́jà tó dẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ewu lórí nípasẹ̀ ìpèsè ìlera orílẹ̀-èdè Nàìjíríà yìí àtàwọn tí wọ́n bá ń lò ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kó kinní ìwà ni wọn ò pèsè ẹ̀ lọ́nà ìmọ́tótó. Adéyẹyè tó jẹ́ pé olùdarí kan lẹ́ka ti ààbò lórí oúnjẹ àti ìṣara lórí ẹ̀ inú àjọ NAFDAC arábìnrin Eva Edwards òun náà ló ṣojú ẹ̀ níbi ètò ọ̀hún ló sọ pé ó ti kó àwọn lóminú gidi lórí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà tó jẹ́ èrè tí wọ́n fẹ́ rí lórí àwọn ọjà náà ni wọ́n wò
wọn ò rótí ewu táwọn ọjà tí wọ́n ń kó wọ nàìjíríà tó máa kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ní fúdì èyí àwọn ti bẹ̀rẹ̀ gbésẹ̀ lórí gbogbo àwọn kinní yìí láti lè rí i pé wọ́n kó wọn kúrò ńlẹ̀ lọ́jà ó rọ àwọn ìyá lọ́jà àtàwọn bàbá lọ́jà pé ẹ̀yin pàápàá ẹ má rò tówó àti tèrè gọbọi tó wà inú tẹ́ fẹ́ tà fáwọn aráàlú ẹ kọ́kọ́ béèrè ibo ni nọ́mbà ìdánimọ̀ ti nafdac wà inú gbogbo àwọn tẹ́ fẹ́ máa tà kẹ́ ẹ̀ tó máa kó sórí igbá ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ kan tó jẹ́ pé wọ́n láwọn ń pèsè oúnjẹ tó rẹ̀ jẹ́ àjọ nafdac ti yan tí wọ́n ń pèsè wò tí wọ́n dẹ̀ fún wọn ní àmì ìdánimọ̀ ló jẹ́ pé àwọn pàápàá tó ń gbàbọ̀dè nípa kíkó àwọn nǹkan kan wọlé sórílẹ̀-èdè nàìjíríà tó rẹ̀ jẹ́ pé àwọn yóò ní nọ́mbà tí wọ́n dẹ̀ máa rọ́ ságolo tiwọn wípé àwọn làwọn ṣe é wọn ni ohun tó fà tó fi ń ṣe bẹ́ẹ̀ kò yé èèyàn wọ́n wá sọ pé fúdìí èyí gbogbo àyẹ̀wò làwọn ṣe sí gbogbo ọjà tó wà lọ́jà àwọn kọ́ lè wọ àárín ọjà káwọn ra àwọn ọjà kan káwọn dẹ̀ lọ ṣe àyẹ̀wò ẹ̀ láti mọ̀ pé bóyá lóòótọ́ èyí táwọn fún wọn ní nọ́mbà ìdánimọ̀ òun náà ló ṣì wà inú agolo àbínú ọ̀rá wọn ní káwọn aráàlú káwọn náà wà ní àfojúsùn ẹyẹ ohun tẹ́ ẹ fẹ́ rà wò dáadáa ṣó ní nọ́mbà ìdánimọ̀ nafdac torí ìlera ara yín ni o kì í ṣe torí ohunkóhun ẹ lọ kà á lójú òpóró indele post tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ ní bákan náà wọ́n ní ìgbìmọ̀ tó ń ṣe ìwádìí nípa iṣẹ́ tó ń ti ìṣàkóso gómìnà tẹ́lẹ̀ rí ilé ìfowópamọ́ àpapọ̀ godwin emefiele ọ̀gbẹ́ni jim obase lánàá yìí òun ló kọ̀yìn sí àwíjàre tó ń ti ọ̀rọ̀ kan tó tẹnu alága ilé ìfowópamọ́ titan ọ̀gbẹ́ni túndé lẹ́mọ jáde àti àwọn ènìyàn méjì eléyìí tí wọ́n ní àwọn ò ní láǹfààní láti farahàn níwájú ìgbìmọ̀ náà fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lónìí nílùú àbújá jim obase olówá ní bí túndé lẹ́mọ àti àwọn ènìyàn méjì míì tí wọ́n fi ìwé pè wọ́n bá kọ̀ láti yọjú níwájú ìgbìmọ̀ wọn ìjọba àpapọ̀ àti ilé ìfowópamọ́ àpapọ̀ lẹ́wà yóò gba ilé ìfowópamọ́ méjì tó jẹ́ pé àwọn ni wọ́n ní ó fẹ̀sùn kan túndé lẹ́mọ àti àwọn ènìyàn méjì mìíràn wípé wọ́n fẹ́ ṣe àkóbá fún iṣẹ́ tó ń bẹ níwájú òun àwọn tí wọ́n fi ìwé pè òun náà ni àwọn méjì eléyìí tí wọ́n ní ìpín ìdókòwò nínú ilé ìfowópamọ́ ìyẹn ti union bank àti titan trust bank ọ̀gbẹ́ni collions ving àti ọ̀gbẹ́ni rara savara tó ń ti túndé lẹ́mọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni wọ́n fìwé pè ó láti yọjú níwájú ìgbìmọ̀ ọ̀hún lẹ́ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni wọ́n fún wọn ní gbèdéke ní láti wá ṣàlàyé lórí ìlànà tí wọ́n gbà láti ní ilé ìfowópamọ́ titan trust bank àti bí wọ́n ṣe rí owó tó tó $500 million $500 million láti ra ilé ìfowópamọ́ union bank wọ́n ní okùn wákàtí 24 kí wọ́n yọjú òun náà ni wọ́n kọ̀wé nípa agbẹjọ́rò wọn pé àwọn ò ní láǹfààní láti yọjú nítorí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé wọn ṣùgbọ́n ìgbìmọ̀ eléyìí tí jim obasi tó léwájú fún òun ló ní bí wọ́n bá kọ̀ láti yọjú lónìí àjẹpẹ́ ilé ìfowópamọ́ àpapọ̀ la cbn yóò àti ìjọba àpapọ̀ yóò gbẹ́sẹ̀ lé ilé ìfowópamọ́ tiwọn ní ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ òní níbẹ̀ mú tí ìròyìn náà kà. ní inú ìwé ìròyìn the punch tó jáde lójúmọ́ àárọ̀ yìí láti rí eléyìí tó ní abasi àti ìgbìmọ̀ àwọn gómìnà ní nàìjíríà wọ́n kédùn ìpapòdà akérèdọ́lù gẹ́gẹ́ bá ti rí ìròyìn ẹ̀ka inú ìwé ìròyìn the punch ẹni tó jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà abbas tajudeen òun ló ti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ lórí ìpapòdà gómìnà olúwarótìmí akérèdọ́lù níbi tó ti sọ pé ohun tó dùn ní jọjọ náà ní ìpapòdà gómìnà ọ̀hún nírú àkókò yìí akérèdọ́lù eléyìí tó jẹ́ pé àìsàn kan ló ti ń bá a fínra láti bí àìmọye ọjọ́ sẹ́yìn ló jẹ́ ó papòdà láàárọ̀ àná lẹ́ni ọdún mẹ́tàdínláàádọ́rin 67 years inú àtẹ̀jáde tó fi síta lánàá látọwọ́ olùdámọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ ròyìn àti ìpolongo musa krishi abasi ó ṣe àkàwé ikú akérèdọ́lù gẹ́gẹ́ bí òfò ńlá eléyìí tó jẹ́ ẹgbẹ́ òṣèlú apc ó ní torí pé èèyàn pàtàkì ní akérèdọ́lù láàrin àwọn tí wọ́n jẹ́ aṣíwájú inú ẹgbẹ́ òṣèlú apc ó ní ẹni tó fi gbà kọ́rí jẹ́ ààrẹ lápapọ̀ fún ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè nàìjíríà òun ló jẹ́ pé ó tẹra mọ́ṣẹ́ ni o tó dẹ̀ dé ipò tó ga ní ìgbésí ayé ẹ̀ abbas ó rántí bí akérèdọ́lù bó ti jẹ́ ìkan pàtàkì inú àwọn ajàjàgbara lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tó gbógun tìjọba ológun tí wọ́n sì rí i pé a bẹ̀rẹ̀ ìṣèjọba àwọn ara wa lórílẹ̀‐èdè yìí
padà lọ́dún 1999 ó ní akérèdọ́lù ó jẹ́ ìkan pàtàkì inú àwọn agbẹjọ́rò tó dáńtọ́ ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn tọ́pọ̀lọpọ̀ èèyàn tó mọ̀ àtẹni tó ń pè fún ìṣèjọba rẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí bákan náà ìgbìmọ̀ àwọn gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn náà ti fi ẹ̀dùn ọkàn wọn ránṣẹ́ o ìyẹn lórí ìpapòdà gómìnà olúwarótìmí akérèdọ́lù gẹ́gẹ́ bá a ti gbọ́ ẹni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ kwara tó tún jẹ́ alága ìgbìmọ̀ àwọn gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí abdulrahman abdulrasaq ló ti fi ẹ̀dùn ọkàn hàn lórí ìpapòdà gómìnà ti ìpínlẹ̀ ondo ìyẹn lánàá ìyẹn gómìnà olúwarótìmí akérèdọ́lù ó ṣe àkàwé ikú ẹ̀ gẹ́gẹ́ bí òfò ńlá tó jẹ àwọn gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí ó ní gómìnà ọ̀hún ló jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ àwọn èèyàn dọ́kàn tó dẹ̀ ṣe ohun gbogbo láti jẹ́ pé kókó èèyàn mọ́ra ni o àtẹ̀jáde ọ̀hún tí ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn sí gómìnà ìpínlẹ̀ kwara rafiu ajakaye tó fọwọ́ sí òun ló sọ pé mo kẹ́dùn gidigidi pẹ̀lú gbogbo gómìnà lórílẹ̀‐èdè wa nàìjíríà ìjọba àtàwọn èèyàn ìpínlẹ̀ ondo ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa nàìjíríà gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn ọ̀rẹ́ àti alábàáṣe ọlọ́lá jùlọ olúrótìmí akérèdọ́lù sàn ó ní àgbà agbẹjọ́rò òun ló jẹ́ olóṣèlú onítẹ̀síwájú tó jẹ́ gbogbo tó fi ọjọ́ ayé ẹ̀ wá òun náà ní ìtẹ̀síwájú orílẹ̀‐èdè nàìjíríà àti ẹgbẹ́ òṣèlú apc ó ló jẹ́ èèyàn tó jẹ́ pé ó mú ìwé òfin nàìjíríà ó mú lókùnkúndùn ó ní ikú ẹ̀ ó máa dùn wá a ò dẹ̀ lè mọ́ lákòókò yìí ó dọjọ́ iwájú ká tó máa rí i pé ẹni eré lọ o ẹ wò ó a bá wọn kẹ́dùn nípínlẹ̀ ondo àtẹgbẹ́ òṣèlú apc lápapọ̀ ìgbìmọ̀ àwọn gómìnà ní nàìjíríà ló sọ yẹn ó wà inú ìwé ìròyìn Vanguard. àwọn tí wọ́n ń ṣèdárò lórí ìpapòdà gómìnà rotimi akérèdọ́lù wọ́n pọ̀ jọjọ ni o ẹ jẹ́ kí mi ó bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn the punch léyìí tó kà wípé gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú òun náà ló ṣèdárò lórí ìpapòdà arákùnrin olúwarótìmí akérèdọ́lù ó ṣe àpèjúwe ìpapòdà rẹ̀ gẹ́gẹ́ bí ìpàdánù ńlá fún ìpínlẹ̀ ondo ẹkùn gúúsù ìwọ̀ oòrùn àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ bákan náà ló bá àwọn ènìyàn ìlú ọ̀wọ̀ tó jẹ́ ibi tí arákùnrin olúwarótìmí akérèdọ́lù tó ti wá ó bá wọn kẹ́dùn tó sì gbàdúrà sí ọlọ́run bá láti tẹ olúwarótìmí akérèdọ́lù sí ọ̀run rere bákan náà ni gómìnà ìpínlẹ̀ ògùn ọmọọba dàpọ̀ abíọ́dún òun náà ṣe ìdárò lórí ìpapòdà arákùnrin rótìmí akérèdọ́lù léètò ìgbàkùnrin jẹ ààrẹ àpapọ̀ fẹgbẹ́ àwọn amòfin lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà ló bá ìpínlẹ̀ ondo kẹ́dùn tó sì sọ dímọ̀ pé àwọn ènìyàn ẹkùn gúúsù ìwọ̀ oòrùn wọn yóò máa ṣèrántí lẹ́yìn akérèdọ́lù látàrí iṣẹ́ ribiribi tó ṣe ní ìpínlẹ̀ ondo àti lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn lápapọ̀ alága lápapọ̀ fún ẹgbẹ́ òṣèlú all progressives congress apc abdullahi ganduje òun náà ṣèdárò lórí ìpapòdà rotimi akérèdọ́lù nínú àtẹ̀jáde kan láti ọwọ́ akọ̀wé ìròyìn rẹ̀ yẹn edwin olófo eléyìí tó fi síwájú ní ìlú àbújá ó ṣe àpèjúwe ìpàdánù ńlá akérèdọ́lù gẹ́gẹ́ bí ìpàdánù ńlá fún ẹgbẹ́ òṣèlú apc àti lórílẹ̀‐èdè nàìjíríà lápapọ̀ wọn ní kété eléyìí tí wọ́n kéde ìpapòdà arákùnrin olúwarótìmí akérèdọ́lù òun náà ni wọ́n ti búra fún gómìnà lucky ayédàtiwa gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ondo wọn ní kété tí wọ́n búra fún tán òun náà ló kéde ọjọ́ mẹ́ta láti fi ṣèdárò ìpapòdà arákùnrin olúwarótìmí akérèdọ́lù eléyìí ló wà nínú àtẹ̀jáde kan láti ọwọ́ akọ̀wé ìròyìn rẹ̀ ní ọmọọba ebenezer adeniran gẹ́gẹ́ bí ayédàtiwa gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ó sọ dímọ̀ pé ìkẹ́dùn ọ̀hún yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún táwa nínú rẹ̀ yìí tí ó sì parí lọ́jọ́ àbámẹ́ta tí ń ṣe ọgbọ̀n ọjọ́ oṣù kejìlá ọdún táwa nínú rẹ̀ yìí bákan náà ló pàṣẹ pé kí wọ́n ta àwọn àsíá tó ń bẹ láwọn ilé ìjọba kí wọ́n ta á làbọ̀ fún ọjọ́ méje láti fi ṣe àfihàn àìdùnnú tó ń ti ìbànújẹ́ ọkàn àwọn ará ìpínlẹ̀ ondo lórí ìpapòdà arákùnrin rotimi akérèdọ́lù eléyìí tó jẹ gómìnà ìpínlẹ̀ ondo tí ìgbà tó fi jálàìsí ẹ̀wẹ̀ wọ́n ti ṣe àkọsílẹ̀ nílé ìjọba ní ìlú àkúrẹ́ láti ní ìpínlẹ̀ èkó àti ìlú àbújá fún àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn àti kí wọ́n fẹ́ ṣe ìdárò lẹ́yìn arákùnrin olúwarótìmí akérèdọ́lù kọ́lọ́run bá kó tẹ̀ sí afẹ́fẹ́ rere ojú òpó ìwé ìròyìn daily post níbẹ̀ mo ti rí ìrìn náà kà.
lójú òpó ìròyìn Daily Post náà láti rí léyìí tí a ti rí pé àwọn kan tún ṣe ń bá wọn kẹ́dùn lórí ìpapòdà Olúwarótìmí Akérédolú. Peter Obi ó kẹ́dùn gidi o lórí Akérédolú àti Náàbà. Ìbíkúnlé Amósùn òun náà kẹ́dùn gidi lórí ìpapòdà Akérédolú. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Peter Obi, adíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour inú ìdìbò tá a dì kọjá lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí. ọ̀gbẹ́ni Peter Obi lánàá ó ti bá wọn kẹ́dùn gidi o lórí ìpapòdà gómìnà Olúwarótìmí Akérédolú ti ìpínlẹ̀ Ondo àtẹnudọ́jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà kan ọ̀nàrẹ́bù Gali Umaru Náàbà. Obi òun ló sọ̀rọ̀ gbàgbàgbà pé ṣe é rí ẹ̀kọ́ ńlá ni kú kọ́ àwa ènìyàn tó dẹ̀ jẹ́ pé ẹni tó bá ní àròjinlẹ̀ ó yẹ kó mọ̀ pé kò só nǹkan kan láyè asán nílé ayé. ó wá rọ gbogbo èèyàn tó wà nípò kan báyìí wípé oníkálukú yẹn ṣe eré o torí wíkú bá dé kò fẹ́ mọ ipò tó wà ó máa gba ipò kúrò lọ́wọ́ èèyàn ó dẹ̀ máa sọ̀yàn dẹ́ni àná ni. inú ọ̀rọ̀ tó kọ sí ojú òpó X ẹ̀ lánàá ibẹ̀ náà ni gómìnà ìpínlẹ̀ Anambra nígbà kan náà ló ti bẹ̀bẹ̀ gidi ìpè ọlọ́run ọba ò bá wa forí ẹ̀ṣẹ̀ jí gbogbo àwọn eléyìí tí wọ́n ti papòdà yìí kó o sì tẹ́ wọn sáfẹ́fẹ́ rí. ó ní òun ní àǹfààní láti súnmọ́ gómìnà Rótìmí Akérédolú nígbà tó wà bí ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí. ó ní ó ti pe òun síbi àìmọye ètò eléyìí tí wọ́n ti ṣe kó wọ́n wá báwọn èèyàn sọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ pé àwọn sọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ tó ń jẹ Nàìjíríà níyà àtọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà. ó ní Náàbà ní tiẹ̀ nígbà tó wà bí olórí ilé ìgbìmọ̀ aṣòfin ó ní àìmọye ibi làwọn ti pàdé táwọn dẹ̀ tún jíròrò lórí ìṣòro Nàìjíríà. ó ní òun dẹ̀ mọ̀ wípé àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà dáadáa. ó gbàdúrà pé kọ́lọ́wọ́n ọba kó forí ẹ̀ṣẹ̀ jì wọ́n kó sì tẹ́ wọn sí afẹ́fẹ́ rí. bákan náà láríkà ní ojú òpó ìròyìn Daily Post yẹn pé gómìnà àná nípínlẹ̀ Ògùn Ìbíkúnlé Amósùn òun náà ti kẹ́dùn gidi o lórí ìpapòdà gómìnà Olúwarótìmí Akérédolú ti ìpínlẹ̀ Ondo níbi tó ti ṣàkàwé ẹbí èèyàn kan tó jẹ́ ọ̀rẹ́ tó ṣe é farati tó sì ṣe é fọ̀rọ̀ lọ dáadáa. Amósùn inú àtẹ̀jáde tó fúnra ẹ̀ buwọ́lù eléyìí tó tó àwọn akọ̀ròyìn lọ́wọ́ ibẹ̀ ló ti sọ wípé Akérédolú ó yàtọ̀ sólóṣèlú tọ́pọ̀lọpọ̀ èèyàn wò torí pé ẹni tó jẹ́ orí òótọ́ ló máa ń dúró lé ní gbogbo ìgbà ni o. Amósùn ó ṣàkàwé Akérédolú gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ onítẹ̀síwájú ẹni tó sì kó èèyàn mọ́ra tó máa ń rí èèyàn bíi mọ̀lẹ́bí. Amósùn sọ pé olóògbé ọ̀hún ló jẹ́ ẹni tó jẹ́ ìṣèdájọ́ rẹ̀ àti ìṣèjọba rẹ̀ ló fi ojoojúmọ́ ayé ẹ̀ wá. ó ní kò sí èèyàn tó fẹ́ sọ̀rọ̀ Akérédolú lójú òun tó dẹ̀ máa fẹnu yẹpẹrẹ Akérédolú o torí pé Akérédolú ó jẹ́ èèyàn tó jẹ́ látìgbà tó bá ti sọ pé òun fẹ́ tẹ̀lé èèyàn báyìí kò ní padà lẹ́yìn irúfẹ́ ẹni bẹ́ẹ̀. ó ní òun bá ààrẹ Bọ́lá Tinubu òun bá wọn kẹ́dùn òun bá gómìnà ìpínlẹ̀ Ondo tuntun Lucky Ayédàtiwa òun bá wọn kẹ́dùn o àti gbogbo èèyàn ní ìpínlẹ̀ Ondo àtọ̀rẹ́ ojúlùmọ̀ tí wọ́n mọ Rótìmí Akérédolú dáadáa. Ìbíkúnlé Amósùn ó kẹ́dùn Akérédolú ó sì ṣàkàwé ẹ̀ bí ọ̀rẹ́ tó ṣe gbáralé. ẹ lọ kàyé náà lójú òpóró Daily Post tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ ní adarí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa Sẹ́nitọ̀ Godswill Akpabio òun náà ló ṣe ìdárò lórí ikú ẹnìkan tó gbà kan ní jẹ́ adarí ilé-ìgbìmọ̀ aṣòfin ilé wa rí Right Honourable Gani Umar Namba eléyìí tó jálà ìṣe lánàá òde yìí pẹ̀lú bó ṣe ṣe àpèjúwe gẹ́gẹ́ bí olóṣèlú tòótọ́ àti ẹni tó ń ṣe àtìlẹ́yìn fún ètò ìṣèjọba àwarawa. Namba eléyìí tí wọ́n ń pè ní The Lion ọ̀nà ni ó gbẹ̀mí lánàá ní ìlú Àbújá lọ́mọdún márùndínláàádọ́rin pẹ̀lú bó ṣe dépò gẹ́gẹ́ bí adarí ilé-ìgbìmọ̀ aṣòfin ilé wa láàrin ọdún 1999 sí ọdún 2003. Akpabio igbákejì rẹ̀ Sẹ́nitọ̀ Barau Jibrin àti adarí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa ìyẹn ti ọ̀wọ́ kẹsàn-án Ahmed Lawal gbogbo wọn náà ni wọ́n sọ̀rọ̀ ìwúrí lórí ìpapòdà adarí ilé-ìgbìmọ̀ aṣòfin ilé wa nígbà kan rí gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan láti owó olùgbanilámọ̀ràn lórí ìtòrìn àti ìpolongo Honourable SM Ibo wọ́n sọ dímọ̀ pé inú orílẹ̀-èdè Nàìjíríà bàjẹ́ lórí ìpàdánù Namba àti arákùnrin Olúwarótìmí Akérédolú. ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ ní olùgbèrò ọ̀hún síta.
nínú ojú òpó ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí láti ilé ètò ni ọ̀gá àgbà ọlọ́pàá alẹ́ wa ti gbé ìgbésẹ̀ tó lágbára o lórí ìpànìyàn eléyìí tó ṣẹlẹ̀ ní Plateau tó sì ṣèlérí wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ ní ìwọ̀ ọ̀hún làwọn máa rọ́wọ́ tó gẹ́gẹ́ bá a ti rí ìròyìn yẹn kà nínú ojú òpó ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí agbọ́n pé ní ìtẹ̀lé ọ̀rọ̀ eléyìí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Plateau ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá alẹ́ wa Káyọ̀dé Ẹgbẹ́tókun ló ti bu ẹlu àtẹ́lu ìṣekúpani nípakúpa eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau tó ń sọ pé gbogbo àwọn tó hùwà ọ̀hún wọn kì í ṣe èèyàn rárá ẹranko òun náà làbá máa pè wọ́n agbọ́gbé ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún tó ti gbẹ̀mí lára ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ṣẹlẹ̀ ní Bokos àtijọba àbílẹ̀ Bákinládì ní ìpínlẹ̀ ọ̀hún eléyìí tó jẹ́ kọ́gẹ́gbọ́ ọlọ́pàá lẹ́wà kó gbé ìgbésẹ̀ akin lásìkò yìí láti lè rí pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò tún ní ṣẹlẹ̀ mọ́ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá lẹ́wà ACP Olúmúyìwá Adéjọbí inú àtẹ̀jáde kan lárùn ló sọ pé ọ̀gá àgbà ọlọ́pàá Ẹgbẹ́tókun ló ti wá pàṣẹ o kí wọ́n túbọ̀ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá àtohun ìjà lọ sí ìpínlẹ̀ Plateau láti rí i pé àlàáfíà jọba láwọn ibi tí wàhálà tó ti ń ṣẹlẹ̀ lápá abẹ́ Adéjọbí sọ pé àwọn ìgbésẹ̀ kan tún wà tí iléeṣẹ́ ọlọ́pàá tó ti gbé lórí ààbò ní ìpínlẹ̀ ọ̀hún àti láwọn ibì kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí olóògbé ọlọ́pàá ló sọ pé àlàáfíà ló jẹ òun lógún jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà o Adéjọbí ó ṣàlàyé pé iṣẹ́ pàtàkì ìwádìí òun náà ni ọ̀gá àgbà ọlọ́pàá alẹ́ wa òun ló mú ní òkúkúdùn ó sì ti pàṣẹ fáwọn igbákejì ọ̀gá ọlọ́pàá eléyìí tó wà ní ẹ̀ka tí ìwà ọ̀daràn láti rí i pé wọ́n ṣe ìwádìí ohun tó ṣokùnfà àti àwọn èèyàn tó wà lẹ́yìn ìṣekúpani eléyìí tó ṣẹlẹ̀ ọ̀hún ó wá sọ o wípé wọ́n máa rí i pé gbogbo àwọn tí ajọ̀rọ̀ tó bá símọ́ lórí níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún gbogbo wọn pátá ni wọ́n fojú winá òfin ó bá gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn oníṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí ó bá wọn kẹ́dùn ó sì gbà ládùúrà pé irú ìṣẹ̀lẹ̀ burúkú báyìí kò tún ní ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀‐èdè wa ẹ lọ kà á lójú òpó ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí. lójú òpó ìwé ìròyìn Daily Post láàárọ̀ òní ìjọba àpapọ̀ ó ní wọ́n ti bá àwọn mọ̀lẹ́bí ará àtojúlùmọ̀ eléyìí tí wọ́n pàdánù ẹni wọn kẹ́dùn nínú ìkọlù eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Plateau tí wọ́n sì pàṣẹ kí wọ́n kó ohun èlò ìdẹ̀rùn lọ sí àwọn agbègbè tí àwọn agbébọn tí wọ́n ṣe ìkọlù sí eléyìí ló wà nínú àtẹ̀jáde kan láti wá alákòóso fétò ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ àwọn ará ìlú Alhaji Mohammed Idris ní ìlú Àbújá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀nà ni wọ́n bẹnu àtẹ́lu ìkọlù ọ̀hún eléyìí tó wáyé ní ìjọba ìbílẹ̀ Bokos àti ìjọba ìbílẹ̀ Bákinládì ní ìpínlẹ̀ Plateau níbẹ̀ ló ti sọdúnmọ́ pé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ló ní ìfarajìn láti dáàbò bo gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ṣe àfọmọ́ orílẹ̀-èdè yìí kò lọ́wọ́ àwọn alákatakítí tó ń ti àwọn agbébọn tí wọ́n yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ìjọba àpapọ̀ òun náà ni wọ́n mọ ìnira tí àwọn ènìyàn tí wọ́n ṣe ìkọlù sí tí wọ́n ń kojú tí wọ́n sì ṣèlérí láti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ lójú ọ̀nà àti dájú pé wọ́n wà láfíà tí wọ́n ti ojútùú ayérayé sí ìpèníjà ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè yìí ó sọ dímọ̀ pé ní ìpínlẹ̀ ìjọba àpapọ̀ gbogbo wọn ni wọ́n fọwọ́sowọ́pọ̀ láti rí dájú pé ètò ààbò gbópọn lórí ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó wá gbàdúrà sí Ọlọ́run ọba láti tẹ́ àwọn tó dolóògbé láti tẹ́ wọn sí afẹ́fẹ́ rere lójú òpó ìwé ìròyìn Daily Post níbẹ̀ mo ti ròyìn náà kà. inú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí láti rí eléyìí tó ní àwọn àgbààgbà ní ìpínlẹ̀ Rivers òun náà ni wọ́n sọ̀rọ̀ kọ̀wé sí Fubara wípé gbogbo tí wọ́n fẹnu kò sí l'Àbújá ìdájọ́ ọkú ni o kó má ṣe tẹ̀lé gẹ́gẹ́ bá a ti rí àwọn àgbààgbà àti àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ní ìpínlẹ̀ Rivers ni wọ́n ti kọ ìwé kan sí gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara tí wọ́n sì ń kìlọ̀ fún wípé kó ṣọ́ṣe o gbogbo ìfẹnukò tí wọ́n lọ fẹnu kò sí níbi ìpàdé kan tí ààrẹ Bọ́lá Tinubu ṣe alága láti bá wọn parí ìjà nílùú Àbújá wọ́n ní ìdájọ́ ọkú làwọn rí gbogbo ìfẹnukò ọ̀hún sí kó ṣọ́ra o kó má ṣe tẹ̀lé àwọn àgbààgbà nípínlẹ̀ Rivers ọ̀hún inú ìwé tí wọ́n kọ òun náà nìjẹ́ pé wọ́n ṣe àkàwé gbogbo ìfẹnukò ọ̀hún bíi ohun tí gómìnà ọ̀hún tí ò gbọ́dọ̀ tẹ̀lé tó bá fẹ́ ṣe ìfẹ́ aráàlú wọ́n ní àwọn ti lọ wò ó gbogbo ọ̀rọ̀ tí wọ́n fẹnu kò lé lórí àti bí wọ́n ti kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí gómìnà lọ́wọ́ lórí pé ó dàbí pé kinní ọ̀hún ẹni tó jẹ́
alákòóso fólùlùlẹ̀ wa l'Àbújá Nyesom Wike òun náà ló máa dáa fún torí pé ọ̀dọ̀ ẹ̀ ní àǹfààní ẹ̀ fì sí àwọn ìgbìmọ̀ àgbààgbà ọ̀hún eléyìí tí ẹnìkan tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers nígbà kan olóyè Rufus Ada George tó ṣe alága ẹ̀ òun náà ni wọ́n sọ pé àwọn mọ̀ láti jẹ́ pé káwọn dúró di àbájáde ìpàdé tí wọ́n fẹ́ ṣe lọ́dọ̀ Tinubu ọ̀hún káwọn tó sọ̀rọ̀ ni o wọ́n ní àgbà táwọn wá wo àbájáde ọ̀hún àwọn rí i pé Tinubu kò dájọ́ ọ̀hún dáadáa síbi tó yẹ kó dáa sí àti pé kò wó ti àǹfààní táwọn èèyàn ìpínlẹ̀ Rivers tí wọ́n máa jẹ ipò fẹ́ tẹ Wike lọ́rùn òun náà ló ṣe gbogbo ohun tó yẹ kó ṣe tó sì dájọ́ lọ síbi tó dájọ́ lọ o wọ́n ní tàwọn wọ́n ní ìpínlẹ̀ Rivers tàwọn ni àwọn dẹ̀ ní ẹ̀rí ọkàn wọ́n ní gbogbo ohun tí wọ́n ní kí wọ́n ṣe ń bẹ̀ wọ́n ní kò sí kankan eléyìí tó lè ṣe tó máa fi sọ́dọ̀ gómìnà Siminalayi Fubara wọ́n nítorí pé Nyesom Wike ló kó gbogbo àǹfààní tó wà nínú ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ wọ́n dìbò fún gómìnà láti ṣe ìfẹ́ àwọn ará Rivers ni ẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́ inú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí. ẹ jáde ka ìpolówó ọjà. ẹ káàbọ̀ padà yìí èèyàn wa tí fúntẹ̀dọ̀rọ̀ ilẹ̀ ń gbọ́ láti kàn ní ọmọlúwàbí báago 8 bó ti ń ku ìṣẹ́jú 8 látọ̀dọ̀ tiwa ẹjẹ́ àtẹ̀síwájú ìròyìn wa lójúmọ́ àárọ̀ yìí. lójú òpó ìwé ìròyìn Platform Times láàárọ̀ ní wọ́n ní lánàá òde yìí òun náà ni pásítọ̀ Ọ̀záge Ize Iyamu òun náà ló kéde àníyàn rẹ̀ o láti díje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC níbi ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Èdó lọ́dún tó ń bọ̀. wọ́n sọ lákòókò eléyìí tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ olú ẹgbẹ́ òṣèlú ọ̀hún Eze Iyamu òun ló sọ dímọ̀ pé ohun tó ṣokùnfà bí ẹgbẹ́ ọ̀hún ṣe pàdánù lọ́dún 2020 òun náà ló wáyé látàrí bí àwọn gómìnà kan àti àwọn ènìyàn kan nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó sì ṣokùnfà àti má jáwé olúborí níbi ètò ìdìbò náà ṣùgbọ́n ó ní láì ní wo ti ìpèníjà òun yóò tẹ̀síwájú láti túbọ̀ díje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èdó níbi ìpàdé ọ̀hún òun náà ni pásítọ̀ Eze Iyamu ló gbóríyìn fún ìgbìmọ̀ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti ìwà aṣíwájú rere gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èdó tó tún wá di aṣòfin àgbà lásìkò táwa yìí yẹn Comrade Adams Oshiomhole pẹ̀lú bó ti ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú rere. ìwé ìròyìn Platform Times ojú òpó ìwé ìròyìn ọ̀hún níbẹ̀ mú tí ìròyìn náà kà. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ ìlàtìrẹ́lẹ́ ètò ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti gbóríyìn fún Adébútú o lórí bó ti fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn látàrí ẹ̀sùn ríra ìbò tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bá a ti rí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹ̀ka tìpínlẹ̀ Ògùn lánàá ni wọ́n ti gbóríyìn fún adíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP inú ìdìbò gómìnà tá a dì lọ́dún yìí ìyẹn Ládi Adébútú lórí bó ti lọ sórí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn látàrí ẹ̀sùn ríra ìbò eléyìí tí wọ́n fi kàn án tẹ́ ò bá gbàgbé Adébútú eléyìí tó padà sórílẹ̀-èdè wa Nàìjíríà lópin ọ̀sẹ̀ tá a lò kọjá lẹ́yìn bí oṣù 8 tó ti lò nílẹ̀ Gẹ̀ẹ́sì òun ló jẹ́ pé fúnra rẹ̀ ló lọ sórí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn tó wà ní Eléwéran lábẹ́òkúta ní nǹkan bí aago 11 àárọ̀ àná ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ògùn Yẹmí Ṣànúsí òun náà la gbọ́ pé ó kọ ìwé ìfẹ̀hónúhàn sáwọn ọlọ́pàá níbi tó ti fẹ̀sùn kan Adébútú àtẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú àwọn kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú náà wípé wọ́n kó àwọn nǹkan kan jáde tó jẹ́ ATM káàdì tí wọ́n ti kówó sínú ẹ̀ tí wọ́n sì ń pín fún àwọn ènìyàn láti fi dìbò ọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé ó ti wà nílé ẹjọ́ báyìí ìgbà tó wá di lánàá Adébútú eléyìí tó jẹ́ pé lẹ́yìn ìgbà tó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abíọ́dún Alámùtú ní ọ́fíìsì rẹ̀ òun náà lẹ́yìn tó jẹ́ ọ̀gá ní ẹ̀ka tó ń ṣèwádìí ìwà ọ̀daràn òun ló lọ mú kúrò ní ọ́fíìsì ọ̀gá ọlọ́pàá tí wọ́n sì lọ sí ọ́fíìsì ọ̀gá ọ̀hún pẹ̀lú àwọn agbẹjọ́rò Adébútú àti àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ ìgbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní kété tó kúrò ní ọ́fíìsì ọ̀gá ọlọ́pàá ọ̀hún Adébútú ó ní mo wá síbí fúnra mi ni o inú mi dùn wípé àwọn ọlọ́pàá wọ́n béèrè rọ̀ lọ́wọ́ mi mo sì dáhùn wọ́n ti gbọ́ ohun tí mo fẹ́ wí wọ́n sì ti kọ ohun tó yẹ kí wọ́n kọ wọ́n ti kọ sílẹ̀ báyìí gan ló ṣe yẹ ká ṣe máa ṣe o tá a bá fẹ́ kí Nàìjíríà kó ní ìlọsíwájú Adébútú òun náà
ló sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tí wọ́n fi kó òun ẹ̀sùn tí ò lẹ́sẹ̀ lẹ̀ ní àwọn ẹ̀sùn tó jẹ́ pé wọn ò lẹ́lẹ́rìí wọ́n kò lọ ohun ọ̀pọ̀lọpọ̀ nǹkan jọ wọ́n sì kà sí òun lẹ́sẹ̀ ó lẹ́gbẹ́ òṣèlú APC pàápàá tí wọ́n sọ pé òun kó owó kan tó jẹ́ pé owó olówó lòun kó káàkiri tóun sì lówó láti fi jẹ́ pé òun fi ràbò àti pé ìrònílágbára tóun ṣe fáwọn ènìyàn ni wọ́n sọ pé owó jìbìtì òun lòun lò ó ní ẹ dákun ẹ jẹ́ kí wọ́n jáde síta gbangba pẹ̀lú ẹ̀rí eléyìí tí wọ́n ní lọ́wọ́ ó lé mi fúnra mi o gbogbo ohun tí mò ń ṣe láti fi ràn àwọn èèyàn lọ́wọ́ torí ìyá mi àtàwọn ọmọ tí mo bí ni o n ò kówó owó olówó kankan n ò sí lu jìbìtì bẹ́ẹ̀ náà n ò ráwọn èèyàn lágbára láti jẹ́ pé kí wọ́n lè fi dìbò fún mi mò ń ṣe é torí pé kí ẹ̀rí ọkàn mi kó lè dá mi láre àti pé láti mọ rírì olóògbé tó bí mi lọ́mọ àti àwọn ọmọ tèmi náà bí ni ní pàtàkì àwọn obìnrin àti àwọn ọ̀dọ́mọdé ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àti ẹ̀ kí ọ wípé o tiẹ̀ lè lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá agbóríyìn fún ọ ohun tó kù náà ni pé gbogbo ń ta kà sí ọ lẹ́sẹ̀ kó wá máa jẹ́wọ́ gbogbo ẹ̀ níkọ̀ọ̀kan ẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́ inú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ òní wọ́n sọ dímọ̀ pé ní kété eléyìí tí wọ́n búra fún ọ̀gbẹ́ni Lucky Orímisàn ayédàtiwa gẹ́bí gómìnà ní ìpínlẹ̀ Ondo wọ́n ní akọ̀wé ìròyìn sí gómìnà ìyẹn olóògbé arákùnrin Olúwarótìmí Akérédolú ìyẹn Richard Ọlátúndé àti olùgbanilámọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ àkànṣe Dáre Àrágbáyé òní wọ́n ti kọ̀wé fipò wọn sílẹ̀ nínú lẹ́tà kan léyìí tí wọ́n kọ sí ọ́fíìsì akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ Ondo lánàá yìí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ méjì sí Akérédolú òní wọ́n sọ dímọ̀ pé ìpapòdà Akérédolú òun náà ló ṣokùnfà báwọn ṣe kọ̀wé fipò wọn sílẹ̀ ó sọ dímọ̀ pé lásìkò tóun jẹ́ akọ̀wé ìròyìn sí Akérédolú òun lòun ti rí ipa takuntakun àti ìwà aṣíwájú rere Akérédolú fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ondo Àrágbáyé nínú lẹ́tà ìkọ̀wé fipò rẹ̀ sílẹ̀ níbẹ̀ ló ti ṣàlàyé pé ìdí tóun fi kọ̀wé fipò òun sílẹ̀ òun náà ni ìpapòdà ọ̀gá òun tí ń ṣe arákùnrin Olúwarótìmí Akérédolú níbẹ̀ ló ti dúpẹ́ lọ́wọ́ olóògbé Akérédolú látàrí bó ṣe fún láǹfààní láti sin ìpínlẹ̀ rẹ̀ tọkàntọkàn ẹ̀wẹ̀ ayédàtiwa òun náà ni wọ́n ti búra fún gẹ́gẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ondo ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ ní níbẹ̀ mo ti ròyìn náà kà. ìròyìn eléyìí ò dùn mọ́ ọ̀yàn nú rárá gẹ́gẹ́ bá a ti rí gbọ́ pé àwọn ajínigbé kan ni wọ́n ya wọ mọ́ṣáláṣí kan nípínlẹ̀ Ògùn wọ́n gbé ìmáàmù àti oníṣòwò kan tí wọ́n sì ti ń béèrè owó o kó tó di pé wọ́n lè yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé ọ̀hún ojú òpó ìròyìn Platform Times náà ni mo ti rí lójúmọ́ àárọ̀ yìí o gẹ́gẹ́ bá a ti gbọ́ a gbọ́ pé ní ọ̀nà Ṣàgámù interchange nípínlẹ̀ Ògùn òun náà ló jẹ́ pé àwọn ajínigbé kan eléyìí tí wọ́n wá tìbọntìbọn ni wọ́n ya wọ mọ́ṣáláṣí kan eléyìí tí wọ́n pè ní Lutfulahi Mosque eléyìí tó wà ní agbègbè interchange ní ìpínlẹ̀ Ògùn tó rẹ̀ jẹ́ pé ìmáàmù tó ń kírun mọ́ṣáláṣí ọ̀hún Alhaji Muritado Sadula Àkànó Ọlámídé òun náà ló jẹ́ pé wọ́n jí gbé pẹ̀lú oníṣòwò kan onímọ̀ ẹ̀rọ Ọláyẹmí Àràsí eléyìí tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ kan gẹ́gẹ́ bá a ti gbọ́ a gbọ́ pé àwọn ajínigbé ọ̀hún ló jẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ wá sí mọ́ṣáláṣí ọ̀hún ni o níbi tí wọ́n ti ń ṣàdúrà lálẹ́ kódà yẹ pé tagídí ni wọ́n fi gbé ìmáàmù àtẹni tó jẹ́ bàbá oníṣòwò ọ̀hún gẹ́gẹ́ bá a ti gbọ́ ọjọ́ mẹ́ta gbáko òun náà ni wọ́n ti lò lákàtà àwọn ajínigbé ọ̀hún o kó tó di pé wọ́n yọ̀ǹda wọn lọ́jọ́ ajé látàrí bóyá jẹ́ pé owó rọ̀bùrọ̀bù òun náà ni àwọn mọ̀lẹ́bí wọn san ẹnìkan eléyìí tó bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ òun náà ló sọ pé àwọn ajínigbé ọ̀hún òun náà ni wọ́n fura sí pé wọn kì í sọmọ ọlẹ̀ yìí rárá àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ̀ òkèèrè ni wọ́n o lóde jẹ́ wọ́n ti ń fojú sùn agbègbè ọ̀hún láti ìgbà tó pẹ́ sẹ́yìn a gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lágbègbè ọ̀hún ni wọ́n sọ pé ó ṣeé ṣe kí àwọn ajínigbé ọ̀hún kí wọ́n máa bá sọ̀rọ̀ táwọn ò sì mọ̀ àwọn kan tí wọ́n tún bá àwọn èèyàn sọ̀rọ̀ náà ni wọ́n tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tí wọ́n jí gbé ọ̀hún wọ́n san owó rọ̀bùrọ̀bù ni o kó tó di pé wọ́n gba òmìnira ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá náà ni àwọn akọ̀ròyìn sọ pé ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ṣùgbọ́n lórí pé bóyá wọ́n jí èèyàn pé bóyá wọ́n sanwó àbí wọn ò sanwó kò sọ nǹkan kan lórí ẹ̀ tó rọ́ sọ pé ojú òun ò tó àwa gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún ló ṣẹlẹ̀ lọ́jọ́ 22 oṣù kejìlá ọdún tá a wà nú ẹ̀ yìí tí wọ́n sì yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé ọ̀hún lẹ́yìn ọjọ́ mẹ́ta tí wọ́n ti jí wọn gbé ẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́ ní ojú òpó ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ ní wọ́n ní ènìyàn 4 ló farapa tí níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà eléyìí tó ṣẹlẹ̀ nílé epo kan
lágbè Badagry ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí àjọ akóròyìnjọ lórílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ sí jábọ̀ rẹ̀ wọ́n ní iná ọ̀hún òun ló ṣẹyọ ní nǹkan bíi aago kan òru nígbà tí ọ̀kan lára àwọn ẹni tó ń tẹ epo sínú jẹríkáànì kan tó sì sọ dímọ̀ pé nígbà tó ń tẹ epo náà lọ́wọ́ iná jáde láti bí agolo ọ̀hún gẹ́gẹ́ ni òun ṣe ṣàlàyé wọ́n ní àwọn tí wọ́n farapa náà ni wọ́n ti gbé lọ sílé ìwòsàn àpapọ̀ tó ń bẹ ní Badagry kó tó di pé àwọn panápaná kó tó di pé wọ́n dé ọ̀kan lára àwọn akọ̀ròyìn tó ṣe àbẹ̀wò sí ẹ̀ka pàjáwìrì ilé ìwòsàn ọ̀hún ni wọ́n sọ dímọ̀ pé àwọn ènìyàn mẹ́rin tí wọ́n farapa tó jẹ́ ọkùnrin òun náà ni wọ́n gba ìtọ́jú lọ́wọ́ tó di pé wọ́n bomi paná ọ̀hún ní nǹkan bíi aago kan àbọ̀ òru nígbà tí wọ́n sọ dímọ̀ pé ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ o láti ṣèwádìí ohun tó ṣokùnfà ìjàmbá náà. ìwé ìròyìn Leadership láàárọ̀ ní òun ló gbé ìròyìn ọ̀hún síta. lójú òpó ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí láti rí eléyìí tí ó sọ pé lórí ìkọlù tó ṣẹlẹ̀ ní Plateau àwọn ìgbìmọ̀ kan wọ́n ti rọ Tinubu pé kó dá àwọn aṣọ́gbó padà sí àwọn inú igbó ilẹ̀ wa gẹ́gẹ́ bá a ti rí a gbọ́ pé àgbáríjọpọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n jẹ́ ọ̀dọ́ lápá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti rọ ààrẹ Bọ́lá Tinubu wípé kó mú ìlérí rẹ̀ ṣẹ o nípa ṣíṣe ìdápadà àwọn aṣọ́gbó lórílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bá a ti rí inú àtẹ̀jáde kan tẹ̀yìn tó jẹ́ ààrẹ lápapọ̀ fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ẹlẹ́sìn Kristẹni lápá àríwá Nàìjíríà ọ̀gbẹ́ni Isaac Abrak eléyìí tó fi síta tó dẹ̀ tó àwọn akọ̀ròyìn lọ́wọ́ lánàá nípínlẹ̀ Kaduna. Abrak náà ló sọ pé látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ àìsàn ọdún kérésì eléyìí tó jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ márùndínlọ́gọ́fà náà lọ ti gbẹ́mìmì ní apá Bokos Brakinladi àti ọba ìbílẹ̀ Mangu nípínlẹ̀ Plateau. ó ní ohun táwọn fẹ́ sọ ni pé dídá àwọn aṣọ́gbó padà sáwọn sí orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọgbó ọba ó ló máa jẹ́ kí àwọn èèyàn kan kí wọ́n máa súnrakì nípa mímú ìṣẹ̀lẹ̀ aburú mímú wá láti àwọn apánú igbó kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ó ní àwọn aṣọ́gbó yìí òun náà ló máa ṣèrànlọ́wọ́ fáwọn ọlọ́pàá àwọn ológun àtàwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti lè rí i pé ojú wọn máa tó ọ̀pọ̀lọpọ̀ bí inú àwọn inú igbó káàkiri orílẹ̀‐èdè wa Nàìjíríà yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ síwájú sí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ṣetán láti fara wọn kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa ṣiṣẹ́ fúnjọba Nàìjíríà láti gbógun ti ìgbésùmọ̀mí lápá àríwá Nàìjíríà o ohun tí wọ́n kàn nílò ní ìwúrí látọ̀dọ̀ ìjọba Nàìjíríà. ó wá ké sí ààrẹ Bọ́lá Tinubu ipe kó dẹ́kun kó gbọ́ ọ̀rọ̀ àwọn rò kí àlàáfíà kó lè jọba lápá àríwá Nàìjíríà. ẹ lọ kà á lójú òpó ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ òní wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Abia òun náà ni wọn ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ o lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n fi sinmi fún ọdún kérésìmesì tẹ ọ̀bá rẹ̀ pé ìjọba àpapọ̀ ni wọ́n kéde ọjọ́ ajé àti ọjọ́ ìṣẹ́gun Tuesday gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi sẹ̀mí sí ayẹyẹ ọdún kérésìmesì gẹ́gẹ́ bí àjọ akóròyìnjọ lórílẹ̀‐èdè Nàìjíríà náà wọ́n ṣe ṣàlàyé wọ́n sọ dímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ọ̀nà ni wọ́n kọ̀ láti wá síbi iṣẹ́ tó jẹ́ pé ọgbà ilé ìjọba tó ń bẹ nílùú Humaya tó jẹ́ pé ọ̀pọ̀ èrò máa kún bẹ̀ tó sì máa kún fún iṣẹ́ oríṣiríṣi ó jẹ́ pé kò sí ìrìn kankan bẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ́fíìsì eléyìí tó ń bẹ nílé ìjọba ọ̀nà wà ní títì pa wọn ní díẹ̀ lára àwọn ènìyàn tí wọ́n wá síbi iṣẹ́ ọ̀nà ni wọ́n kíra wọn kú ọdún kérésìmesì wọn ní ọ̀rọ̀ náà yàtọ̀ ní ìlú Òwèrè tí ń ṣolúlu ìpínlẹ̀ Imo níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ọba eléyìí tí wọ́n kọ̀ láti bẹ̀rẹ̀ lẹ́nu iṣẹ́ lẹ́yìn ọjọ́ méjì ìsinmi lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí àjọ akóròyìnjọ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ṣe ṣàlàyé wọ́n sọ mímọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn wọ́n sọ mímọ̀ wípé nígbà tí wọ́n bá fún wọn ní ìsinmi lẹ́nu iṣẹ́ fún ọdún kérésìmesì wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ni wọn kì í bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ ọjọ́ 17 oṣù kejìlá wọ́n sọ dímọ̀ pé eléyìí ló tẹ̀síwájú wọn ló ti dàbí àṣà àti ìṣe àwọn òṣìṣẹ́ ọba ní ìlú Òwèrè tí ń ṣolúlu ìpínlẹ̀ Imo àti ìlú Umaya tí ń ṣolúlu ìpínlẹ̀ Abia àwọn òṣìṣẹ́ wọ́n kọ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ o lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n gba ìsinmi lẹ́nu iṣẹ́ fún ọdún kérésìmesì. ìwé ìròyìn The Guardian òun ló gbéròyìn ọ̀hún síta. nínú ìwé ìròyìn New Telegraph tó jáde láàárọ̀ ìlàrí eléètò ní ẹgbẹ́ kosel wọ́n ti rọ àwọn ọ̀dọ́ Ìgbò yípe kí wọ́n ṣọ́ra o nínú lílo oògùn olóró gẹ́gẹ́ bá a ti rí àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ ẹ̀yà Ìgbò òun náà ni wọ́n ti rọ̀ lákòókò yìí yípe kí wọ́n ṣọ́ra nílò oògùn olóró kan tí wọ́n pè ní nkpurumiri gẹ́gẹ́ bá a ti rí kíní ọ̀hún kà wọ́n ní oògùn olóró ọ̀hún ó máa ń da ọkàn láàmú ni àgbáríjọpọ̀ àwọn tí wọ́n jẹ́ aṣíwájú àwọn ọ̀dọ́ ní gbogbo ilẹ̀ Ìgbò tí wọ́n
porúkọ ẹgbẹ́ wọn ní kosiel òun náà ni wọ́n sọ ọ̀rọ̀ àmọ̀ràn yìí tí wọ́n sọ pé àwọn máa mú ìpolongo tako lílo oògùn olóró yìí lọ sí gbogbo àwọn ilé ẹ̀kọ́ àti gbogbo àwọn agbègbè ní gbogbo ilẹ̀ Ìgbò ẹgbẹ́ iná ni wọ́n sọ pé àwọn ṣèwádìí àwọn sì rí i pé oògùn olóró yìí tí wọ́n pè ní methamphetamine eléyìí tí wọ́n ń pè nílẹ̀ Ìgbò ní nkpurumiri òun náà ni wọ́n sọ pé ó ń ṣe àkóbá tó pọ̀ fún àwọn ọ̀dọ́ ní gbogbo ilẹ̀ Ìgbò torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí ló jẹ́ oògùn olóró yìí ni wọ́n ń lò lásìkò yìí àtẹ̀jáde eléyìí tí wọ́n fi síta tó tó àwọn akọ̀ròyìn ìwé ìròyìn New Telegraph tó tó wọn lọ́wọ́ látọ̀dọ̀ ẹni tó jẹ́ ààrẹ lápapọ̀ fún ẹgbẹ́ yìí comrade Goodluck Ibem àti akọ̀wé ìpolongo wọn comrade Oke Nwaoro òun náà ni wọ́n ti sọ̀rọ̀ jáde pé kinní yìí òun náà làwọn rí pé ó ti wọ́pọ̀ láàrin àwọn ọmọ kéékèèké bẹ̀rẹ̀ láti ọmọ ọdún 14 ló jẹ́ pé wọn ò ní nǹkan míì eléyìí tí wọ́n fi ń pàrònú rẹ̀ ju oògùn olóró yìí bẹ́ẹ̀ kẹ̀ ìrònú tí wọ́n ní àwọn ń parẹ́ wọ́n ń dákun ní o torí pé ó máa ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ lágọ̀ọ́ ara wọn wọ́n ní àtinú ọkàn ní oògùn olóró yìí ló ti máa ń dààmú èèyàn kó tó di pé ó gba gbogbo ara ẹ̀ tán wọ́n ti wá ké sáwọn ọ̀dọ́ nílẹ̀ Ìgbò wọ́n ní fáǹfààní ara yín ẹ sá fún oògùn olóró yìí ní Nilo ẹ lọ kà á inú ìwé ìròyìn New Telegraph tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ ní gómìnà Mohammed Bago ti ìpínlẹ̀ Niger wọn ló ti ní kò sí òdodo ọ̀rọ̀ nínú àhesọ ọ̀rọ̀ kan tó ń tàn káàkiri lójú òpó ẹ̀rẹ́jára eléyìí tó ní wọ́n ti fòfin de ọtí ní mímu ní ìlú Suleja àti àwọn ìjọba ìbílẹ̀ 8 mìíràn tó ń bẹ ní ìpínlẹ̀ Niger pàápàá jùlọ àwọn tó pààlàpọ̀ pẹ̀lú olùlẹ̀wà Àbújá gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe ṣàlàyé ó ṣe àpèjúwe àbájáde náà gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn òṣìkà ẹ̀dá kan tí wọ́n fẹ́ ṣe àwọn ará ìlú lọ́nà àtẹ̀jáde ọ̀hún eléyìí tí wọ́n sọ ọdún mọ́ pé ó jẹ jáde láti ọ̀dọ̀ akọ̀wé àgbà ẹ̀ka tó rin sí ìbuwọ́lù ohun mímu eléyìí tó ń jẹ jáde láti ìpínlẹ̀ Niger ìyẹn Malam Ibrahim Mohammed òun ló sọ ọdún mọ́ pé ìfòfinde ọtí ní mímu òun náà ló bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ní ìlú Suleja àti àwọn ìjọba ìbílẹ̀ 8 mìíràn eléyìí tí wọ́n pààlàpọ̀ pẹ̀lú ìlú Àbújá ṣùgbọ́n gómìnà Mohammed Bago ló sọ ọdún mọ́ pé kò sí nǹkan tó ń jẹ́ àjọ tó ń ṣe àmútó ọ̀rọ̀ ohun mímu ní ìpínlẹ̀ Niger pẹ̀lú bí wọ́n ṣe tú wọn ká láti ọjọ́ pípẹ́ sẹ́yìn níbẹ̀ ló sọ ọdún mọ́ pé kí àwọn ọmọ ìpínlẹ̀ Niger kí wọ́n máa jayé orí wọn lọ kò sóhun tó jọ wípé ìjọba ìpínlẹ̀ Niger wọ́n fòfin de ọtí ní mímu ní ìpínlẹ̀ ọ̀hún ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ òní níbẹ̀ mo ti ròyìn náà kà. inú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ ìlàtìrẹ́lẹ̀ tó ní ṣẹ̀karao ó ti gba gómìnà Yusuf àti Gawuna lámọ̀ràn bí wọ́n ti ń retí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù nílẹ̀ wa Nàìjíríà gẹ́gẹ́ bá a ti rí bí wọ́n ti ń retí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù nílẹ̀ wa Nàìjíríà lórí ti fàákájà tó ń lọ lórí ìdìbò gómìnà tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kano ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún nígbà kan Malam Ibrahim Shekarau ó ti ké sí àwọn méjèèjì tí ọ̀rọ̀ wà láàrin wọn Alhaji Abba Kabir Yusuf tó jẹ́ gómìnà tó wà lórí ipò lọ́wọ́ àti alátakò ẹ̀ Alhaji Nasiru Gawuna Yusuf ìpè káwọn méjèèjì kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba àti àwọn èèyàn tí wọ́n fẹ́ darí ẹ̀ kí wọ́n gba ibi tí ilé ẹjọ́ tó bá dá ẹjọ́ náà sí bóyá ó tẹ́ wọn lọ́rùn àbí kò tẹ́ wọn lọ́rùn ó ní eléyìí òun ló ṣe pàtàkì fún àwọn méjèèjì o torí pé èèyàn lẹ́sọ pé ẹ fẹ́ darí tí ó ní ilé ẹjọ́ bá dẹ̀ sọ pé ẹnìkan ni kò lè ṣe ẹ jẹ́ kẹ́nìkejì kó gbà kámú ẹ má dà àwọn èèyàn láàmú ẹ má tún fi àwọn èèyàn gbógun ti àwọn èèyàn Malam Shekarau tó sọ̀rọ̀ àmọ̀ràn yìí nílùú Kánò ló wá sọ pé Ṣẹ̀rí àti Yusuf àti Gawuna àwọn méjèèjì ló gbọ́dọ̀ gbà pé Ọlọ́run ọba Allah nìkan ló ń fúnni lágbára ẹni tó bá sì wù Ọlọ́run ọba ló ń gbé agbára fún ó ní òun wá tó fẹ́ sọ fún àwọn adájọ́ tó fẹ́ dájọ́ òun wípé ẹ wò ó ẹ máa mọ̀ ìpọ́ Ọlọ́run ọba nìkan ló lórí onídàájọ́ tẹ́ ẹ bá dáa bẹ́ẹ̀ ò dáa dáadáa tẹ́ ò sì dáre ẹ máa mọ̀ pé ìdájọ́ tiyín náà ó wà lọ́dọ̀ Ọlọ́run ọba o gbogbo adájọ́ ayé kọ́ mọ̀ pé ayé nìkan nìdájọ́ tí wọ́n mọ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba tó dá wa ó ń dájọ́ láyé ó sì ń dájọ́ lọ́run ó sì ń dájọ́ oníkálukú lọ́nà bó ti tọ́ àti bó ti yẹ ni o tó o bá fẹ́ re dájọ́ re bó o bá sì fẹ́ ìkan yòókù kó o da sọ́nà tí ò tọ́ ẹ wẹ́ lọ kà á nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ẹ já dáka ìpolówó ọjà wa ká lọ polówó ọjà bá a bá padà dé. ìkànnì ọmọlúwàbí o. ẹ̀yin èèyàn wa tí fún tẹ̀dọ̀ ròyìn ń tẹ̀ síwájú níkànnì ọmọlúwàbí. nínú ìwé ìròyìn leadership láàárọ̀ òní àwọn tí wọ́n ń ṣojú ìpínlẹ̀ Rivers láti inú àjọ tó ń sí ìdàgbàsókè ẹkùn Niger Delta
olóyè Tony Okocha ń lọ sọdúnmọ̀ pé bẹ̀rẹ̀ láti ọdún tó ń bọ̀ lọ àjọ NDDC yóò gùn lé àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí ó ṣàn lọ́wọ́ fáwọn ènìyàn ìpínlẹ̀ Rivers. Tony Okocha eléyìí tó sọjẹ́ alága ìgbìmọ̀ fún iṣẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Rivers ń lọ sólú ìdí mímọ̀ ní ìlú Port Harcourt lánàá òde yìí lásìkò tó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn oníròyìn. Ó sọ dímọ̀ pé àjọ NDDC nípa ọ́fíìsì wọn tó ń bẹ ní ìpínlẹ̀ Rivers bẹ̀rẹ̀ láti oṣù kínní ọdún 2024 ọ̀nà ni wọn yóò ṣe àfihàn ètò tí wọ́n ní fáwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú bó ti tọ́ka sí pé àwọn iṣẹ́ àkànṣe tí yóò mú ìdàgbàsókè pẹ̀lú mú ìrọ̀rùn bá àwọn ènìyàn ìpínlẹ̀ Rivers ní àjọ NDDC yóò ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìwé ìròyìn Leadership láàárọ̀ òní òun ló gbé ìròyìn ọ̀hún síta. nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lójúmọ́ àárọ̀ yìí láti rí ètò ní àwọn ọlọ́pàá gba agbára lọ́wọ́ àwọn ikọ̀ agbésùmọ̀mí 6 ní Bauchi gẹ́gẹ́ bá a ti rí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Bauchi pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọdẹ àti pẹ̀lú àwọn èèyàn kan òun náà ló jẹ́ pé wọ́n ti gba agbára lọ́wọ́ àwọn agbésùmọ̀mí kan o tí wọ́n ń dààmú àwọn agbègbè kan níjọba ìbílẹ̀ Ningi ní Bauchi. ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Awa Musa Muhammed ló sọ̀rọ̀ mímọ̀ lánàá nígbà tó ń bá àwọn akọrin sọ̀rọ̀ ní Ningi. òun náà ló sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpànìyàn ni wọ́n ti ṣe ní àwọn agbègbè ọ̀hún kó tó di pé àwọn èèyàn ta àwọn ọlọ́pàá lólobó. ó ní àwọn èèyàn 8 kan lára ilé ìta àtìrí baálẹ̀ apá agbègbè Kada àti abúlé Gamji níjọba ìbílẹ̀ ọ̀hún ni wọ́n pa lóṣù keje ọdún tá a wà yìí. ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀hún ló ṣàlàyé pé látàrí ìpànìyàn àwọn èèyàn 8 tí wọ́n ní wọ́n pa láìpẹ́ yìí òun ló jẹ́ káwọn iléeṣẹ́ ọlọ́pàá tètè jígìrì kí wọ́n gbé ìgbìmọ̀ kan kalẹ̀. àwọn ìgbìmọ̀ yìí ni wọ́n lọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìgbìmọ̀ kan eléyìí tó jẹ́ ti àwọn ọdẹ tí wọ́n porúkọ wọn ní Ahmed Ali Kwara. àgbọ̀ pé gbogbo kìnìún náà ló jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn tí wọ́n sì jáde síta tí wọ́n sì ká àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n ká wọn mọ́ lọ́jọ́ kejì ọjọ́ Kérésìmesì ní nǹkan bíi aago 4 kọjá ìṣẹ́jú 3 láàárọ̀ kùtùkùtù tí wọ́n sì pa 6 inú àwọn agbésùmọ̀mí ọ̀hún. ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀hún ló sọ pé àwọn táwọn rí gbà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ọ̀hún ni àwọn ti rí ìbọn AK-47 méjì, àwọn tààbọn 45 ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbọn tí yóò sọ́ta nínú ẹ̀ wọ́n ní owó kan tó jówó rọ̀bùrọ̀bù 4.5 million naira àwọn tó rí gbà lọ́wọ́ wọn pẹ̀lú ọkọ̀ gọ́ọ̀fù 3 tí wọ́n fi ń ṣiṣẹ́ sim card 7 àti àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tó jẹ́ bíi 6 làwọn tún gbà lọ́wọ́ wọn o. ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn tí wọ́n ti jí gbé táwọn sì gbà lọ́wọ́ wọn padà ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 24 àwọn bátìrì kan àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan eléyìí tó jẹ́ pé àwọn gbà lọ́wọ́ wọn. ó wá sọ pé àwọn èèyàn yìí ló jẹ́ àwọn abúlé bíi 4 ní agbègbè Ningi ni wọ́n ń dà láàmú Bukuntube, Ìyáyì, Kàyádà àti Gamji níbi tó jẹ́ pé láwọn abúlé yìí wọ́n ti pa àwọn èèyàn 4 kan inú ilé ìta àti fìjìláńtẹ́ ní Bukutumbe. ẹ wo ẹlọ́kà lẹ́kùnrẹ́rẹ́ inú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Leadership tó jáde láàárọ̀ òní alábòójútó fún ọ̀rọ̀ agbára ní ìpínlẹ̀ Abia òun ló ti sọdúnmọ́ pé ìjọba ìpínlẹ̀ Abia òun náà ni wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ láti túnbọ̀ pèsè náà bá fáwọn ènìyàn ìpínlẹ̀ Abia. gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé onímọ̀ ẹ̀rọ Ikechukwu Monday òun ló sọdúnmọ́ pé ìṣàkóso gómìnà Alex Otti òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ lójú ọ̀nà àti dájú pé àyípadà ó dé bá iná ọba ní ìpínlẹ̀ Abia àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. olóhùn gbogbo tó bá wà ní ìkápá wọn làwọn yóò ṣe láti dájú pé iná ọba ó dúró re ní ìpínlẹ̀ Abia ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ kí iná ọba kó lè dúró re lórílẹ̀‐èdè Nàìjíríà. ìwé ìròyìn The Nation tó jáde lójúmọ́ òní níbẹ̀ ni mo ti ròyìn náà kà. yìí ní ìròyìn kan oníbèrè kan wà gàdàgbà ni o wípé lẹ́yìn ìpapòdà Akérédolú ìbéèrè tó kù báyìí ni pé ta ló máa jẹ́ alága ìgbìmọ̀ àwọn gómìnà nílẹ̀ Yorùbá. gẹ́gẹ́ bá a ti rí agbọ́ pé lẹ́yìn ìpapòdà arákùnrin Rótìmí Akérédolú tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo ohun tó bẹ̀rẹ̀ sí ní jà gùrùgùdù lọ́kọ̀ àwọn èèyàn ni pé ta ló tún kù tó jẹ́ aṣíwájú inú àwọn gómìnà tó wà nílẹ̀ Yorùbá tó máa jẹ́ alága wọn o.
tẹ́ ò bá gbàgbé Akérédolú òun náà lóyún tó jẹ́ alága ìgbìmọ̀ àwọn gómìnà tó wà lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà tí í ṣe ilẹ̀ Yorùbá tó dẹ̀ jẹ́ pé ó sa ipá takuntakun o láti rí i pé àwọn ìpínlẹ̀ tó wà ní apá ẹkùn ọ̀hún wọn ò rẹ̀yìn inú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti lẹ́ka ọ̀rọ̀ òṣèlú pẹ̀lú tètò ọrọ̀ ajé àwọn ìpínlẹ̀ tí ọ̀rọ̀ kan láti rí ìpínlẹ̀ Ondo, Ọ̀yọ́, Èkìtì, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ pé wọ́n fọwọ́sowọ́pọ̀ ní o láti fi ohùn ṣọ̀kan lórí ọ̀rọ̀ tó bá kan Nàìjíríà gẹ́gẹ́ bá a ti rí ìfọwọ́sowọ́pọ̀ wọn yìí ní abẹ́ alága wọn tí í ṣe olóògbé Akérédolú òun ni wọ́n fi ṣe ìdásílẹ̀ ikọ̀ aláàbò kan tí wọ́n mọ̀ sí Àmọ̀tẹ́kùn agbọ́ pé Akérédolú kò fi ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn ṣeré o látọdún 2020 tí wọ́n ti dá a sílẹ̀ tó fi jẹ́ pé nípínlẹ̀ Ondo ikọ̀ Àmọ̀tẹ́kùn wọn ò rẹ̀yìn rárá inú gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò ní ìpínlẹ̀ ọ̀hún àwa gbọ́ wípé lẹ́yìn ìpapòdà Akérédolú báyìí àwọn èèyàn ti wá wò pé inú àwọn gómìnà tó kù nílẹ̀ Yorùbá ta ló lọ́kàn bí akin ta ló láyà bí kìnìún eléyìí tó máa jókòó gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó rẹ̀ jẹ́ pé kò ní mì ọkàn inú àwọn gómìnà yìí gẹ́gẹ́ bá a ti gbọ́ a gbọ́ pé láàrin gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà Adémọ́lá Adélékè tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun táwọn méjèèjì jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àtàwọn akọ ẹgbẹ́ wọn inú ẹgbẹ́ òṣèlú APC Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn àti Bíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì pẹ̀lú ẹni tó ṣẹ̀ ń bọ̀ tó fẹ́ rọ́pò gómìnà ní ìpínlẹ̀ Oǹdó ìyẹn Lucky Ayédàtiwa wọ́n ti ń wò pé láàrin àwọn mẹ́fẹ̀ẹ̀fà ta ló máa láyà tó lè kojú gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó kọ Nàìjíríà tó sì ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá inú àwọn mẹ́fẹ̀ẹ̀fà ẹ wò ó ẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́ àti àlàyé tí wọ́n ṣe lórí ẹ̀ inú ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ yìí.